Ó mà ṣe o, ẹnìkan pàdé ikú òjijì níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ nílùú Ìlọrin. Tí wọ́n bá ń gbàdúrà yìí pé k'Ọlọ́run má jẹ́ ká ṣìrìn, ká má rìn lọ́jọ́ ebi ń pọ̀nà, ká máa sàmí àdúrà ní kíákíá ni o. Ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀, ó pàdé ikú òjijì lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ yìí tí í ṣe 30 oṣù keje ọdún 2025 yìí lágbègbè Ọ̀fà Garage nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí ikọ̀ atótó-arére ṣe gbọ́, wọ́n ní lówùúrọ̀ kùtùkùtù ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ yìí tí í ṣe 30 oṣù keje ọdún 2025 tá a wà yìí náà ni ọkọ̀ kan tó kó epo tó kó ẹrù bámúbámú, wọ́n ló pàdánù ìjánu rẹ̀ tó sì jẹ́ pé ó wọlé epo kan lọ tí wọ́n ń pè ní AP tó wà ní ìkóríta Ọ̀fà Garage nílùú Ìlọrin tí í ṣe olúìlú ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ẹnìkan tóun kàn ń lọ jẹ́jẹ́ rẹ̀ ni ọkọ̀ ọ̀hún náà ṣe àkọlù sí, tẹ́ni náà sì jẹ́ Ọlọ́run pé tó kú ní ìfọnáfọnsu. Bákan náà ni ọ̀pọ̀ dúkìá tí ọkọ̀ náà kó, àwọn epo, jẹ́ríkà epo ní gbogbo ẹ̀ ń fọ́n lọ nílẹ̀ẹ́lẹ̀ tí àwọn dúkìá tó sì pàdánù síbi ìṣẹ̀lẹ̀ náà. Kí Ọlọ́run adẹ́dàá tí a ṣẹ̀dá kó má jẹ́ ká ṣìrìn. Ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbòojú pópó Federal Road Safety ni wọ́n ti débẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ náà láti rí i pé gbogbo nǹkan ó wà ní ìrọwọ́rọsẹ̀. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ Atótó-arére Online TV. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní di ohun tẹ́ ẹ̀ mọ̀ náwó sí.